mo kí wa bá ṣe ń kíra ní ìkí ọlá, ìkí ìjẹ, ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe ẹ̀là àbọ̀rú, ẹ̀là àbọ̀yè, ẹ̀là àbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá. Mo ṣe ń stroll lórí Facebook mi, wá wo boy kan, young man ni, ara àwọn ọmọ Muslim yẹn ni. Bóyá ló wá fẹ́ bẹ̀rẹ̀ ètò ẹ̀ ló wá ní òun kí wọ́n bọ́ ṣe ń kíra ní ìkí ọlá, ìkí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí náà ló ṣe sọ. Ìkí ẹ̀yẹ, ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire. Ó ní àsàlámù àlékùm. Ó ní àsàlámù àlékùm. Mo ní sọ ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire tí wá nílẹ̀ Lárúbáwá tó fi jẹ́ pé àsàlámù àlékùm wá ní ìkí tó lógo jù lọ nílẹ̀. Ṣebí àwọn tó nílẹ̀, ṣebí à ń bọrúbọyè ni wọ́n. Ṣebí àwọn tó nílẹ̀ wọn, ṣebí àbọrúbọyè làwọn tó nílẹ̀. Ṣé àsàlámù àlékùm tó ń gbé wá láti ilẹ̀ Lárúbáwá. Ó wá ní ìkí tó lógo jù lọ. Ẹ wò ó, mo ṣàbọrúbọyè fún gbogbo ẹ̀yin tèmi jàre. Kí là ń sọ lénìí ni pé lórí ọ̀rọ̀ Olúwo àti Mufti bọ́dá Rasheed, bọ́dá ẹ̀gbọ́n mi Rashidi àti Mufti àti bàbá Níbojúládé, àwọn mẹ́tẹ̀ẹ̀ta la gbọ́rọ̀ wọn wá fún. Ṣé rí bàbá Níbojúládé àti bọ́dá mi Rasheed àti Mufti, àrùn mẹ́ta tí ò kí ń dọ̀bẹ̀ ẹnu ni wọ́n, ibà. Ṣé rí gbogbo mọ̀nàfìkì tí bọ̀dá mi Rasheed ń ṣe, gbogbo ẹ̀ ni wọ́n mọ̀. Pọ̀ torí nǹkan tí wọ́n fẹ́ jẹ kò jẹ́ kí wọ́n gbọ́n. Ṣé rí nínú Bible sọ̀rọ̀ nípa Ísọ̀. Nǹkan tí ò kì í yà àwọn èèyàn ni pé allegory book ni Bible. Allegory book òun ni Bíbélì. Bíbélì ń ṣe àpẹẹrẹ tó bá tí ìjọta bá ti bẹ̀rẹ̀ sí rí Bible bí allegory book, ìtàn Bible ayé wa. Mo ṣe máa ń sọ fáwọn èèyàn pé ẹ̀kọ́ pọ̀ nínú Bíbélì yẹn, bọ́ nítorí pé a da orí Bíbélì yẹn kodò, a fi ń tan ara wa jẹ. Ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ń bẹ̀ a ò kọ́. Ṣé rí irú àwọn èèyàn bí Ísọ̀ wà nílé ayé yìí? Irú àwọn èèyàn bí Ísọ̀ ni àwọn tó máa sọ pé èrè kí logún ìbí ṣe fún mi. Mo rántí ìgbà tá wà ní kékeré tá ń kọrin, tá wà lẹ́gbẹ́ akọrin ní church. Akọrin kan gbà náà nítorí ìpẹ̀tẹ̀ lásán, nítorí ìpẹ̀tẹ̀ Ìsáù ta ogún ibi rẹ̀, Ìsáù sọ ogún ibi rẹ̀ nù pátápátá. Ìsáù sọ àǹfààní rẹ̀ nù gidigidi. Ó sọ wípé ire kí logún ibi jẹ́ fún mi. Ire kí logún ibi ṣe lọ́jọ́ ibi. Báyìí ló sọ àǹfààní rẹ̀ nù pátápátá nítorí pẹ̀tẹ̀. Kí là ń gbìyànjú láti sọ ni pé ẹ̀rí fi wọ́n sọ fún wa pé ebi ń pa Ísọ̀. Jacob ní ta ogún ìbí ẹ̀ fún mi torí oúnjẹ. Ísọ̀ dẹ̀ ta ogún ìbí ẹ̀ fún Jacob. Ègún yẹn òun ni Jacob ṣe fi èrú gba ìbùkún Ísọ̀. Torí Ísọ̀ ti ta ogún ìbí ẹ̀ nínú ẹ̀mí. So gbogbo ire tó wá jẹ́ ti Ísọ̀ ńkọ́, ó wá lọ sórí Jacob. Irú àwọn èèyàn bí Ísọ̀ kì í ṣe gbogbo àwọn bàbá ńlá wa o. Àwọn ọba kọ̀ọ̀kan nígbà náà, irú àwọn èèyàn bí Ísọ̀ ni wọ́n. Àwọn ni wọ́n gba ìbọ̀dè fún ọjọ́ iwájú àwa ọmọ ìsìn. Àwọn ni wọ́n ta ọjọ́ iwájú wa nítorí peanut tí wọ́n fún wọn gbà náà. Kò dẹ̀ sí irú àwọn èèyàn bí Ísọ̀ sì máa wà. Ìran tí ò bá ti nírú àwọn èèyàn bí Ísọ̀ kò complete. Gbogbo èèyàn tó wà nílé ayé yìí ló ní ẹ̀dá titi ẹ̀. Ìbájẹ́ ní India, ìbájẹ́ ní China, ìbájẹ́ nílẹ̀ Káàárọ̀, ìbájẹ́ nílẹ̀ Adúláwọ̀, kò sí ènìyàn ní ẹ̀dá. Bẹ́ẹ̀ ni. Bá ṣe ráwọn òyìnbó tó dáa, la ṣe ráwọn tí ò dáa. Bá ṣe rí àwọn Lárúbáwá yẹn, tẹ́ bá pàdé Lárúbáwá míì, ọmọlúàbí ni. Gbogbo ìran ilé ayé yìí ló ní ẹ̀dá èèyàn dáadáa. Bẹ́ẹ̀ náà tún ṣe ní ẹ̀dá àwọn èèyàn tí ò dáa. Bẹ́ẹ̀ ni.
ẹ rí pé nítorí ìpẹ̀tẹ̀, nítorí àtijẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lénìí ni wọ́n ṣe ń gbé ògo ànábì ga. Kì í ṣe pé torí pé wọ́n fẹ́ràn ànábì o. Ṣé ẹni tán bá gbé ànábì síwájú wọn báyìí wọ́n máa sá ni. Òótọ́ lẹ gbọ́. Tán bá rí ànábì físíkálì wọn ò ní tẹ̀lé ànábì. Bọ́ nítorí nǹkan tán fẹ́ jẹ òun náà ṣe ń gbé ògo ànábì ga. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ìgbà tán mọ̀ pé àlùjọ náà dùn, tán mọ̀ pé àlùjọ náà yẹn dùn, kí ló dé tí wọ́n ṣe máa ń gbàdúrà nígbà tí èèyàn bá sì kì í tán ṣe máa ń gbàdúrà pé kó máa lọ gbé ṣe sàrà làwọn ń pè wọ́n á ní kán lọ pẹran kán fi ṣe ìràpadà fẹ́nìyẹn kẹ́nìyẹn má tètè kú. Nígbà tí wọ́n mọ̀ pé àlùjọ náà dùn gan, kí ló dé tí wọ́n ṣe ń ṣe ìràpadà fún ènìyàn nígbà tí wọ́n mọ̀ pé àlùjọ náà dùn, tí wọn ò ṣe fẹ́ lọ sí àlùjọ náà yẹn. Ìgbà tí ẹ̀gbọ́n wa àti bàbá kí lorúkọ wọn, bàbá níbi Ojúládé àti Dáúdù tó jẹ́ mufti, tí gbogbo wọn lọ sí Mẹ́kà, kí ló dé tí wọn ò ṣe páyí sí Mẹ́kà káwọn náà lè sùn sí ibi tó mọ́ jùlọ ní Mẹ́kà? Ṣebí ibẹ̀ yẹn ni wọ́n ló mọ́ jù, tó sàárè yẹn ni wọ́n ló mọ́ jù, òun ni the holiest. Why tí wọ́n ṣe páyí síbẹ̀ kán gbà àlùjọ náà lọ? Àbí wọ́n ń tọrọ ẹ̀mí gígùn, ṣùgbọ́n Al-Qur'an sọ pé àlùjọ náà dùn ju ilé ayé yìí lọ. Why tí wọ́n ṣe wá lọ sálùjọ náà? Kí ló dé tí bọ̀dá wa ẹ̀gbọ́n Rasheed, kí ló dé tó ṣe sá? Ẹ̀gbọ́n Rasheed fúnra wọn ló sọ pé àwọn sá, èmi kọ́ ni mo ń create ẹ̀. Àwọn fúnra wọn ni wọ́n ní àwọn sá ní Mẹ́kà. Ẹ̀gbọ́n Rasheed fúnra wọn ni wọ́n sọ pé àwọn sá kúrò ní Mẹ́kà nítorí pé Mẹ́kà ó ti gbóná jù, àwọn ò yàgbẹ́ fún ọjọ́ mẹ́ta, wọn ò rẹ́spẹ̀tì àwọn. Mo máa fi fọ́nrán yẹn sínú ilé ńsìn kẹ́ gbọ́ ohùn ẹ̀gbọ́n Rasheed, èmi kọ́ ni mo kì í ṣe àròsọ láti ọ̀dọ̀ mi o. Bá ṣe hún síbẹ̀ ìdẹ̀ran, o ò dẹ̀ ní wọ pátá, o ò ní wọ bọ́ksà, kò sí bàtà lẹ́sẹ̀ mọ́, kò sí fìlà lórí ẹ mọ́. So kí ló kù fún ọ? Aṣọ bá ọba kú bẹ́ẹ̀ aṣọ yẹn ni wọ́n rò lọ ẹ sínú aṣọ ọlọ́run. So wọ́n dẹ̀ park everybody àtọba àtìjòyè. Ìwọ tó bá mọ̀ pé o fẹ́ di aláàjì o, you must go through the tents of Mina. You must go through the walls of Mustalifa. Nílẹ̀ẹ́lẹ̀ ẹni tó dẹ̀ sùn tì, ọba jẹ́ billionaire, kó jẹ́ Ruby Gate, kó jẹ́ Dangote, bó bá jẹ́ driver tí ń rán lọ, ó sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Wọ́n ti sọ bẹ̀ yẹn di bí ìgbà tó bá wà ń sáré òkú, tí gbogbo èèyàn di òkú, tí wọ́n sọ pé òkú olówó rè, òkúta ní. Níwọ̀n ẹ̀rọ lọ́sùn lóru, téèyàn kan bá wọnú tẹ́ǹtì yẹn, ṣé máa ń pé Dangote wà mẹ́? Sáwọn ìpọ́n máa bẹ́kà wà mẹ́? Sáwọn ìpọ́n bá olúwo wà mẹ́? Kábíyèsí Olódùmarè. Ọlọ́run ní agbára. He put everybody, he humbled you. Àyòtọ́ ni ẹ. Gbogbo èèyàn ti sùn lóru, everybody. Ẹni tó bá yọjú wọnú tẹ́ǹtì, everybody white ló wà. So ta ló mọ ẹ? So ta ló mọ ìpọ̀bà Mẹ́kà wà? Ta ló mọ ìpè Crown Prince? Ta ló mọ olúwo? Everybody is the same. Wọ́n bá parí ẹ̀ lọ́sẹ̀ mọ́. Nígbò díjọ́ kẹta, àti ìgbẹ́ tí ń gbà mí àti tọ́ tí ń gbà mí, àti pé mo fẹ́ wẹ̀ mo ní ìwẹ̀ bí wọ́n lọ. Èyí wẹ̀ ìsìn ní lọ tọ́lẹ̀tì. Tọ́lẹ̀tì ẹgbẹ́ tó bá jẹ́ ẹ máa tò ní. Ọ̀sẹ̀ tó mọ̀ rí. Èmi gan ọ̀fẹ́ jẹ́ kí á mọ̀ níbẹ̀ kí wọ́n sọ olúwo lọ́fẹ́ tọ́lẹ̀tì. Lórí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, nígbà tí ẹ̀gbọ́n wa tó sá kúrò, ṣe bóun ni àrólé Aláwù, ẹ̀gbọ́n wa ń tà láti fi yí wa pé Aláwù yẹn náà lolódùmarè, okay?
ẹ̀gbọ́n wa dẹ̀ ní àrólé ẹ̀ tó ń ṣojú ẹ̀. Kí ló dé tí ẹ̀gbọ́n wa ṣe wá sá kúrò ńbẹ̀? Kí ló dé tí ẹ̀gbọ́n wa ò ṣe bùgá pé èmi odindi àrólé Àláù, ẹ wo bí tẹ́ mi sí bí ẹran? Àbí kí ló dé? Ẹ̀gbọ́n wa wá jẹ gbogbo ìyà yẹn tán. Ẹ̀gbọ́n wa sọ pé ẹni tó bá lọ síbẹ̀ yẹn tó bá fojú irú iná yẹn tó tún padà wá ṣẹ̀ṣẹ̀ ṣe, ẹ̀gbọ́n wa lórí ẹ náà ò pé ẹjọ́ ẹ bá mi bẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n pé àpèrè tí ẹ̀gbọ́n wa fi ń gbé Àláù ga, ṣe tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá ṣe àpèrè yẹn, orí àpèrè wo ni ẹ̀gbọ́n fẹ́ jókòó sí? Ìdí tí mo ṣe sọ yí pé 3 in 1 ni bàbá Mufti ẹ̀gbọ́n Mufti àti bàbá ni pé bàbá tọmọdé, wọ́n ní tí ọmọdé bá ń ṣe bí ọmọdé, àgbà máa ṣe bí àgbà. Tí bàbá ò bá jẹ́ alátẹnujẹ, ìjẹ́ kò yẹ kí bàbá lè bá ẹ̀gbọ́n sọ̀rọ̀, ẹ̀gbọ́n Rashidi, pé Rashidi má bà ọjọ́ ọ̀la ẹ̀ jẹ́. Ṣé nísìnyí tí ẹ̀gbọ́n Rashidi bá lọ, ẹ̀gbọ́n Rashidi ò ronú pé tóun bá lọ tán wípé ọba yẹn lè má kan ìran òun mọ́ torí nǹkan tóun ń ṣe sílẹ̀ ńsìn? Kò rò bẹ́ẹ̀. Bọ́ nítorí nǹkan tí bàbá fẹ́ jẹ, ìyẹn bàbá Níbojúládé, bàbá ò lè bá ẹ̀gbọ́n Rashidi sòótọ́. Tí bàbá gan bá rí òótọ́, bàbá máa ṣẹ́nu kò, bàbá ń hèlè ẹ̀gbọ́n Rashidi, erin kárí ilé òkú wájú. Bàbá ò fẹ́ràn ẹ̀gbọ́n Rashidi. Nǹkan tí bàbá fẹ́ jẹ kò jẹ́ kí bàbá gbọ́n. Kó jẹ́ pé inú bàbá gan ò tiẹ̀ dùn sí ipò tí ẹ̀gbọ́n Rashidi wà, pé ṣiṣẹ́ dáadáa kó tẹ́ṣẹ́ wọn. Káwọn èèyàn kan wà tó jẹ́ pé àwọn kan wà tí kí bàbá dẹ̀ ti rí ẹ̀gbọ́n Rashidi pé ẹ̀gbọ́n Rashidi the type tó jẹ́ pé tó bá lóun fẹ́, táwọn kan wà tó máa tó fẹ́ bẹ́ sí ọ̀sà, ẹni tó bá sọ fún wọn pé ọ̀sà yẹn safe, òun náà máa ń like. Ẹni tó bá sọ fún wọn pé ewu wà nínú ọ̀sà yìí o, wọn ò ní bẹ́ẹ̀ nìyẹn ṣe mọ́, wọn máa sáfẹ́ ni náà. Ó lè jẹ́ èèyàn bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n Rashidi. So ẹ̀gbọ́n Rashidi wọn ò rò ó pé nǹkan tí mò ń ṣe yìí, àwọn ọmọ tí mo bí sílẹ̀, àwọn náà lẹ́tọ̀ọ́ sórí àpèrè yìí. Ǹjẹ́ wọn wá ní pátá sọ̀tàn fáwọn ọmọ mi lọ́jọ́ iwájú? Ǹjẹ́ wọn ò ní báníṣì lineage mi kó má jọba mọ́? Torí ẹ̀gbọ́n Rashid kò lè islamize orí ìtẹ́ Ìwó. Tó bá jẹ́ pé gbogbo àwọn ọmọ ọba Ìwó ní orí wọn ti wọ́ sẹ́gbẹ̀ẹ́ ńsìn Ìbàdàn, agbe Buhari pé àwọn tínú wọn gan ò dùn sí nǹkan sí ẹ̀gbọ́n Rashid ń ṣe, àwọn ló pọ̀ jù. Ifá ní igi kan ò kì í dágbó ṣe. Tí igi kan gírogíro bá wà, wọn ò lè gbé nígbó. Igi méjì gan wọn ò lè gbé nígbó. Àbí? So igi kan òun dágbó ṣe. So which means pé gbogbo ariwo tẹ́gbọ́n Rashid ń pa kò ní mínì. Ọjọ́ iwájú ẹ̀gbọ́n Rashid ni ẹ̀gbọ́n Rashid ń bàjẹ́. Ṣùgbọ́n nítorí nǹkan tí bàbá fẹ́ jẹ, bàbá ò lè bá ẹ̀gbọ́n Rashid sòótọ́. Tí bàbá bá jẹ́ bàbá dáadáa, tó bá wu ẹ̀gbọ́n Rashid kó má ta sí bàbá mọ́, bàbá á sọ òótọ́ tó korò fún ẹ̀gbọ́n pé má bà ọjọ́ iwájú ẹ jẹ́, má bà orírun ẹ jẹ́. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni Mufti. Ṣé Mufti lè búra póun ò mu àgbo jẹ̀dírí àbí kò mu àwọn ewé àti egbò kéékèèké? Àfáà mélòó ni ò mọ ewé àti egbò? Ìyẹn kọ́ láti ẹ̀fẹ́ sọ. Àfáà mélòó ni ò mọ ewé àti egbò? Tó bá máa yá náà wọ́n máa sọ pé ewé nìyẹn, egbò nìyẹn. Ṣùgbọ́n bàbá ńlá yín ló invent ẹ̀. Orúkọ ewé àti egbò yẹn, gbogbo orúkọ téwé ń jẹ́ nílẹ̀ wa, àwọn bàbá ńlá yín ló fún lórúkọ yẹn. Àwọn òrìṣà yẹn ló sọ ewé yẹn lórúkọ, kì í ṣe Muhammad. Muhammad ò sọ ẹni ewé ní orúkọ. Àdàmú yín àbíwọ̀tẹ̀ ìdààmú tán yín tó wà nù Kùránì kò délẹ̀ wa rí. So it's just a false fake ancestor, colonial created ni, táwa gan ò lè líǹkì ara wa mọ́ láéláé. Àwọn bàbá ńlá wa tó ń gọ̀ yẹn, tí wọn ò ronú ọjọ́ iwájú wọn yẹn, àwọn ló kó bá wa. Àwa náà la dẹ̀ máa tún tàn ara wa pa.
yes táwọn kan bá wá láti my 20 tán wá sọ ìtàn tí ò dáa, àwa ọmọ tiwa ni láti tún ìtàn yẹn sọ báwọn bàbá ńlá wa ṣe fi ìtàn yẹn sílẹ̀. Òun ni ká sọ pé kò rí bẹ́ẹ̀. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ìgbà tẹ́gbọ́n Rashidi tó wá tó ń sọ pé orúkọ báyìí lórúkọ ìyá òun, yípe ẹni tó bá fẹ́ sàsíhun kó sàsíhun. Ẹ̀gbọ́n Rashid, ṣé àwọn oníṣẹ̀ṣe kí ló rò pé wọ́n á kàn dédé lọ pè ẹ́ pé kó kú? Ìwọ náà mọ̀ pé Ifá sọ pé ọmọ mélòó ni ẹ̀dú bí tó máa fi ṣọ̀kan nù. Àwọn náà wá ní ẹ̀jẹ̀ èèyàn lọ́rùn. Ìwọ náà mọ̀ ẹ̀gbọ́n, ẹ mọ̀ yí pé ẹni tó bá jẹ́ oníṣẹ̀ṣe pọ́nbélé tí ń ṣe pé àwọn tó ń ṣàbúlùmálà o, ìṣẹ̀ṣe ní abẹ́ mùsùlùmí ní mi àbí tó ń ṣe nǹkan mí o, bọ̀ ẹni tó bá gbé ìṣẹ̀ṣe pọ́nbélé dání, ẹ mọ̀ pé wọn ò lè ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀. Torí Ifá ní kí irú ó ní àgbọ́dọ̀ fi ọmọ eku bọ eku, àgbọ́dọ̀ fọmọ ẹyẹ bọmọ ẹyẹ, ẹ gbọ́dọ̀ fi ọmọ ènìyàn, ẹ gbọ́dọ̀ fi bọmọ ènìyàn. Ifá ní ká má gbẹ̀san, ká má jà fúnra wa. So yẹ kẹ́ mọ̀ káwọn tó bá gbé ìṣẹ̀ṣe gidi dání, wọ́n mọ̀ pé ẹjọ́ ń bẹ lọ́rùn àwísọkún, ọwọ́ á wí, ẹsẹ̀ á wí, irun orí á wí, ojú á wí. Bẹ́ẹ̀ ni kò sí agbára lọ́wọ́ wọn láti sọ pé wọ́n fẹ́ ṣe yín níbi. Ibi tẹ́ ń roko sí, ibẹ̀ ni wọ́n ti ṣòfin pé ọmọ ìlú wọn tó bá ti tàpá sí orírun wọn, wọ́n yọ́ǹkì ẹ̀. Wọ́n dẹ̀ sì ń ṣe dọ̀là. Ìyẹn lẹ wá sọ pé òun ló dà. Tó bá jẹ́ Lárúbáwá lẹwà, ṣé wọ́n bí yídà kẹ́ ẹ ṣerú nǹkan tẹ́ ń ṣe tí wọ́n ti ní yọ́ǹkì yín? Ìṣẹ̀ṣe òun ṣèyẹn. Mi ò sọ jù báyìí lọ. Ó dìgbà kan náà.